Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Gẹ̀dẹ̀ òmìnì lájẹ́ ń jẹ lótùúfẹ̀. Àádùn lájẹ́ ń jẹ lótùúfẹ̀. Káyé mi dùn ó lárinrin. Ọ̀gẹ̀rẹ̀ làgbẹ̀ ń wọ́ tọkọ ẹ̀ lẹ́yìn. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.